ọlọ́run ò tí ì bá mi sọ̀rọ̀ lórí ẹni tí yóò jẹ ààrẹ nàìjíríà o. pásítọ̀ adébóyè ló sọ bẹ́ẹ̀. pásítọ̀ àgbà ìjọ rìdíìmù the Redeemed Christian Church of God RCCG pásítọ̀ enoch adébóyè ti sọ pé ọlọ́run ò tí ì sọ nǹkan kan fóun nípa ẹni tó máa jáwé olúborí tí yóò sì dépò ààrẹ nínú ìbò ọdún 2023 tó ti súnmọ́lé tán yìí. láàárọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ keje oṣù kínní ọdún yìí lòjíṣẹ́ ọlọ́run yìí sọ̀rọ̀ náà níbi ìpàdé àdúrà olóṣooṣù tí wọ́n ń pè ní Holy Ghost Service, èyí tí wọ́n pe àkórí ti ọ̀tẹ̀ yìí ní ìyanu wonderful, tó wáyé ní olú ìjọ wọn tó wà lójú ọ̀nà márosẹ̀ èkó síbàdàn nípínlẹ̀ ògùn. bàbá yìí ní káwọn ọmọ ìjọ rìdíìmù àti gbogbo ọmọ nàìjíríà rí i dájú pé wọ́n gba káàdì ìdìbò alálòpẹ́ wọn kí wọ́n sì ṣetán láti lò ó láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà lọ́jọ́ ìbò ààrẹ tí yóò wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023 tá a wà yìí. yálà ọlọ́run ti sọ ẹni tí yóò wọlé kó tó dìgbà náà fóun tàbí kò tí ì sọ. ó ní ẹ lè máa sọ pé oṣù tó ń bọ̀ yìí la ó dìbò, ọlọ́run ò tí ì sọ̀rọ̀ lórí ẹ̀ títí di ìsinsìnyí. èmi kàn máa gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ jẹ́ kí káàdì ìdìbò alálòpẹ́ yín wà lárọ̀ọ́wọ́tó yín ni. tí ọlọ́run ò bá sọ̀rọ̀ kí ọjọ́ ìdìbò tó pé, a jẹ́ pé ẹ ní láti gbáradì kẹ́ ẹ sì dìbò gẹ́gẹ́ bí ẹ̀mí bá ṣe darí yín fún ẹni tó bá wù yín. tó bá padà wàá bá mi sọ̀rọ̀, mo lè sọ ọ́ fún yín, mo sì lè má sọ ọ́. lásìkò tó ń sọ̀rọ̀ lórí ọgbọ́n táwọn olóṣèlú ń dá láti kó èrò jọ níbi ìpolongo ìbò wọn àti ìwà ìláfojúsùn táwọn ọ̀dọ́ kan ń hù, Adébóyè ní ó dá mi lójú pé ẹ ti ń wo ìpolongo ètò ìdìbò, èmi náà máa ń wò ó lọ́dọ̀ àwọn oníròyìn. mi ò mọ̀ bóyá ẹ ti ṣàkíyèsí pé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ máa ń ṣe ìpolongo ìbò wọn pọ̀ lásìkò kan náà nínú ìlú kan. ǹjẹ́ ẹ mọ̀dí tó fi rí bẹ́ẹ̀? nítorí pé owó ni wọ́n fi ń gba púpọ̀ àwọn èrò tí wọ́n pọ̀ bìbà níbẹ̀ ni. nígbà tí ń bá wá tí mo sanwó tí wọ́n bá mi kó èrò jọ, tẹ́lòmíì náà sì wá tó kówó sílẹ̀, wọ́n á bá àwọn náà kó àwọn èrò jọ. àwọn kan sọ pé dádì, níṣe lẹ̀ ń sọ pé ẹ ò mà tí ì gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ọlọ́run nípa ẹni tó máa wọlé àtẹni tí kò ní í wọlé. mo ní bóyá nǹkan míì ti gba ọkàn mi ni. ọ̀kan nínú ẹ̀ ni nígbà tí mo bá rí èrò pìtìmù tí wọ́n kóra jọ tí wọ́n bá péjọ rẹpẹtẹ. nígbà tí ẹ bá sì wo àwọn èrò náà, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ọ̀dọ́. nígbà tí mo bá rí ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún àwọn ọ̀dọ́ níbi ìwọ́de ìpolongo ìbò, mo máa ń wò ó pé fún yín láti lè máa lọ sáwọn ìpolongo yìí nígbà gbogbo, a jẹ́ pé ẹ ò níṣẹ́ lápá. kí lohun tí yóò wá ṣẹlẹ̀ nígbà tí ìpolongo ìbò bá kásẹ̀ ńlẹ̀ tí kò sẹ́ni tó fẹ́ háyà èèyàn mọ́? pásítọ̀ adébóyè fáwọn ọmọ ìjọ ìlọ́kànbalẹ̀ pé lóòótọ́ ni wọ́n lè máa sọ pé oṣù tó ń bọ̀ yìí la ó dìbò, ọlọ́run ò tí ì sọ̀rọ̀ lórí ẹ̀ títí dìsinsìnyí náà. ó ní ìmọ̀ràn tóun kàn máa gbà wọ́n ni pé kí wọ́n jẹ́ kí káàdì ìdìbò alálòpẹ́ wọn wà lárọ̀ọ́wọ́tó wọn. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.